ènìyàn ló bínú ọlọ́run ò bínú tọlọ́run bá bínú ta ló máa ṣẹ́kù o. Ṣẹ́yìn náà ti gbọ́ròyìn yẹn pé bàbá Ọbásanjọ́, former president of the Federal Republic of Nigeria, wọ́n lọ ṣe àbẹ̀wò sí First Lady of the Federal Republic of Nigeria, Senator Olúrẹ̀mí Tinubu. Ṣé ti wá rí báyìí o, ẹ̀yin alájàdíjú, ẹ̀yin agbọ̀rọ̀dùn, ẹ̀yin ẹlẹ́nu gbọ̀rọ̀ lágbo òṣèlú, ṣe rí pé ó yẹ kẹ́ máa lo sense, àbẹ́ẹ̀ tí rí báyìí. Bàbá Ọbásanjọ́ lọ ṣe àbẹ̀wò sí First Lady pẹ̀lú awuyewuye pé kò tí ì ju wákàtí 48 hours táwọn èèyàn rí tí Ọbásanjọ́ dé fìlà àpẹẹrẹ Tinubu, èmi ló kàn, èmi ló kàn, èmi ló kàn, èmi ló kàn. Àṣé kò sẹ́ni tí ò fẹ́ ń tó dáa. Ní báyìí bàbá Ọbásanjọ́ ti lọ ṣe àbẹ̀wò sí First Lady. Kí sì ni tí wọ́n lọ ṣe ju pé wọ́n lọ kí aya rẹ̀ kú ayọ̀ ọdún Iléyá lọ́jọ́ Monday ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2024. Ṣó ti wáyé yín báyìí kí kálukú lọ sinmi ariwo. Ẹ ṣe wọ Naija o, ẹ ṣe wọ Naija, ẹ ṣe wọ o, democracy ń dàgbà, ẹ jẹ́ ká dúpẹ́, ó sì ń bọ̀ wá dára o. Nàìjíríà o, Nàìjíríà, ẹ ṣe wọ o Nàìjíríà, ẹ ṣe wọ o, democracy ń dàgbà, ẹ jẹ́ ká dúpẹ́, ó sì ń bọ̀ wá dára o. Nàìjíríà o. Kí kálukú lọ ṣe kí ni kẹ́ ẹ ṣe wọ̀. Àwọn olóríire ò kí ń bára wọn jà. Olóríire kì í ṣọ̀tá olóríire. Àìgbọ́ra ẹni yé díẹ̀ lè wáyé. Bill Clinton, ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ Amẹ́ríkà, ó ní there will always be crisis, but the part you take during the crisis will never be forgotten. Kó máa jẹ́ òye fún àwọn ọlọ́gbọ́n.